Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Tó bá lóyún kóyún, sàárà ni, sàárà ni. Tó bá lóyún kóyún, sàárà ni, sàárà ni. Tó bá lóyún kóyún, sàárà ni, sàárà ni. Good morning, ladies and gentlemen. This is Aare Solomon, aka Talofeku Baba one before, but now King Solomon for the whole universe, the only man that knows the secret of wisdom, the only one that can talk truth to anybody and not will happen. When anything happen, when anything will spoil, when anything spoil, will not be solution. Your 4th generation will suffer for it. God, man. Holy Center. Lórí ọ̀rọ̀ fídíò tó lọ lọ́wọ́. Lórí ọ̀rọ̀ K1 the ultimate àti ọmọ. Tí ẹ̀yin ènìyàn ń gbé kiri la fẹ́ sọ̀rọ̀ lé. Ṣé rí ẹ̀yin ènìyàn tí kọ́kọ́ bá ṣẹlẹ̀, ẹ má máa ti emotion bọ̀. Bíbélì sọ pé jẹ́ ká máa wádìí ohun gbogbo dájú ká lè mọ̀ lè tí ń ṣe òtítọ́. Ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi. Ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bí mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi. Kò sí nǹkan tí ẹ̀dá bá ṣe láyé tí kò ní gbèrè ẹ̀. Ìbá ṣe rere, ìbá ṣe búburú. Ẹni tó bá jẹ gbì ló máa kú gbì, ẹni tó bá jẹ gbì kò lè kú gbì. Ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi. Àwọn nǹkan tó wá ṣẹlẹ̀ yìí kì í ṣe wípé kẹ́kọ̀ọ́ máa play orin lásán. Àwọn ẹ̀kọ́ tó wà ńbẹ̀ la fẹ́ yọ jáde. Kí ló kọ́ wa? Àti wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ta ló jẹ̀bi. Fault ta ni. Now, ẹ̀yin obìnrin, oyún mẹ́ta ló wà. Ẹ̀yin ọkùnrin, oyún mẹ́ta ló wà. Èwo ni tí ọmọ yìí níbẹ̀ tó sọ wípé K1 the ultimate ni bàbá òun. Now, number 1, we have coincident pregnant. Oyún òjijì, oyún àìròtẹ́lẹ̀. Number 2, we have oyún tẹpátẹpá. Tí bá ti lóyún fún ma fi dè mọ́lẹ̀. That is number 2. Number 3, we have agreement pregnant. Oyún tí a jọ jíròrò láàrin ara wa pé okay, mo fẹ́ kó lóyún fún mi. Mo fẹ́ kó lóyún fún ẹ. Àwọn oyún mẹ́ta tó wà nìyẹn. Now, I'm also already number 1, coincident pregnancy. Oyún òjijì. From example, èmi àti obìnrin kan jọ ń fẹ́ra. Mi ò sọ fún ẹ wípé mi ò fẹ́ ọmọ. Mi ò dẹ̀ sọ fún ẹ pé mo fẹ́ ọmọ. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ lọ ẹni wípé mo like ẹ, mo fẹ́ máa fẹ́, mo fẹ́ ká jọ máa fẹ́ra. Bí ìfẹ́ yẹn ṣe wá ń lọ, obìnrin yẹn wá lọ lóyún lójijì. Whether we like it or not, àti ọkùnrin yẹn àti obìnrin yẹn máa jọ tọ́jú oyún yẹn ni. Kí ọkùnrin máa sọ fún obìnrin pé kó lọ ṣẹ́ oyún, apànìyàn lọkùnrin yẹn. Because níbi tí obìnrin ti ń ṣẹ́ oyún, anything lè ṣẹlẹ̀. Ó lè damage ilé ọmọ yẹn. Ó lè damage ẹ̀mí arábìnrin yẹn. That is what we call coincident pregnancy. Irúfẹ́ coincident yẹn sì kò sí ẹ̀bi fún anybody. Ẹ̀yin méjèèjì lè máa jọ wá bí oyún yẹn máa ṣe bá ṣe máa bí ọmọ, bá ṣe máa tọ́jú ẹ̀. Kò sí ẹ̀bi fún anybody. Oyún tipátipá, oyún máa fi dè mọ́lẹ̀. Nígbà tí ó pàdé ọkùnrin sọ fún wípé ẹ̀lú arábìnrin, mo fẹ́ máa dó ẹni o, mo fẹ́ máa gbádùn ẹni o, mi ò fẹ́ ọmọ. But I will take care of you. Mi ò fẹ́ ọmọ. Ìwọ obìnrin wá lọ. Mo dẹ̀ like man ní gan o. Wá bẹ̀rẹ̀ sí rìn dé mọ́kó. Ó rìn dé mọ́kó. Ó rìn dé mọ́kó. Ó rìn dé mọ́kó. Ó wá lọ lóyún. Ìwọ fúnra ẹ ló máa dá gbèrú ẹ.
ìwọ obìnrin tó bá máa ṣerú kan bẹ́ẹ̀ yẹn o gbọ́dọ̀ rí wípé owó ti wà lákàntẹ tó fẹ́ fi tọ́ ọmọ dé ibi tí ojú òní ti ro ọmọ yẹn tó bá sọ pé bàbá ẹni kó wá take care ọmọ yẹn ó ń ṣera ẹ̀ torí ìwọ ló ní ìdí ọmọ oyún tẹpátẹpá nìyẹn blame yẹn wà lórí obìnrin kò sí lórí ọkùnrin bóun ẹ wo lọ sẹ́wọ́ kú dànù wọ́n kú fẹ́lẹ́ dà ìwọ ló fẹ́ bímọ ó ti sọ fún ẹ láti bẹ̀rẹ̀ wípé mi ò fẹ́ ọmọ tó bá ti mọ̀ wípé ọmọ nìwọ fẹ́ o ò ní right àti gbé òbò ẹ sílẹ̀ fún pé kó do ẹ so ìwọ ló ní blame yẹn oyún ẹ̀kẹta òun ni oyún agreement láàárín ọkùnrin àti obìnrin wípé hello arábìnrin mo love ẹ gan relationship tá a dẹ̀ fẹ́ ṣe mo fẹ́ kó lóyún fún mi ni mo fẹ́ kó bímọ fún mi èmi náà fẹ́ jẹ́ ọkọ ìwọ náà fẹ́ jẹ́ ìyàwó mi so ẹ̀kẹta yìí ló dáa jù but in another way ẹ̀yin obìnrin bí ọkùnrin bá ti sọ fún ẹ wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fẹ́ ṣe relationship ẹ wàá béèrè lọ́wọ́ ọkùnrin wípé hello so fẹ́ kí n bímọ fún ẹ ni tó bá sọ fún ẹ pé òun ò fẹ́ ọmọ o wípé kákan máa gbádùn ara wa ni tí o bá rí wípé o ready àti gbé ẹrù please má lóyún má rò wípé o lè foyún di ọkùnrin kankan mọ́lẹ̀ so now nínú ọ̀rọ̀ ọmọ tí a wá ń sọ̀rọ̀ nípa èyí báyìí èwo ló wá jẹ́ nínú àwọn ọkọ mẹ́ta tá a kà sílẹ̀ yìí a ò mọ̀ òtítọ́ yẹn wà láàárín arábìnrin tó bí ọmọ náà àti K1 the ultimate ṣùgbọ́n K1 the ultimate tó bá jẹ́ pé number 1 yìí ni oyún coincident oyún òjijì tí kò sí agreement láàárín yín pé lóyún fún mi o ẹ ò sọ pé kó lóyún fún yín ẹ dẹ̀ sọ pé kó má lóyún fún yín but ibi tẹ́ ti ń bá eré àníyàn lọ ó di oyún whether you like it or not K1 the ultimate you need to go back and take care of your child mo dẹ̀ mọ̀ pé kì í ṣe owó tẹ́ fẹ́ fi tọ́ ní problem yín yeah so but ọ̀nà tí obìnrin yẹn gbà gbé kalẹ̀ ó lè jẹ́ wọn ló bí yín nínú yeah ó wò pé bí àwọn fẹ́ yẹ̀yẹ́ yín náà you don't need it you can follow the necessary another processing instead of you to come and shouting on internet yeah so tó bá jẹ́ wípé tí àkọ́kọ́ ẹni tó bá jẹ́ pé coincident lóyún yẹn wá ẹ ò ní right àti sọ pé kó lọ ṣẹ́ oyún because tí ọkùnrin bá sọ fún obìnrin pé kó lọ ṣẹ́ oyún ẹ fẹ́ damage life obìnrin yẹn ó ti ṣẹlẹ̀ náà ni ẹ máa jọ ràn ni so you need to go back and go and take care of that child whether you like it or not K1 the ultimate but tó bá jẹ́ pé oyún ti pátẹ́pá oyún máa fi dè mọ́lẹ̀ ni ìyá ọlọ́mọ ẹ máa bẹ́ ni o ẹ máa bẹ́ K1 the ultimate ni o ẹ ní wá pẹ̀lú ìgbéraga no ẹ ní wá pẹ̀lú wípé bóyá fẹ́ borúkọ ẹ̀ jẹ́ no it's not supposed to be like that so àwọn kan ti fẹ́ kí àwa ọkùnrin àti obìnrin mọ̀ nìyẹn but ẹ̀yin àwa ọkùnrin ẹ má pa àwọn obìnrin o because kí ẹ máa sọ fún obìnrin wípé kó lọ ṣẹ́yún is total stupidity nǹkan tó bá ti mọ̀ wípé o lè parí ẹ̀ má bẹ̀rẹ̀ ẹ̀ wà á ti sọ fún láti bẹ̀rẹ̀ so ní prevention tó fi prevent ara tó bá sọ pé wọn ò ní fi obìnrin sílẹ̀ kó máa lọ kí a dóbìnrin lóyún ká sọ kó dóyún tó ká ló ń kó lọ ṣẹ́yún afẹ́ pa obìnrin yẹn ni kì í ṣe kan tó dáa so please ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ kì í ṣe orin ẹnìkan ní ká máa jó sí kì í ṣe ìbúbú nìkan ní ká máa bú nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ wo ló kọ́ mi ẹ̀kọ́ wo ló kọ́ ẹ so ọkùnrin tó bá ti sọ fún ẹ for the first place pé wọn ò fẹ́ ọmọ rí wípé o prevent ara ẹ dáadáa rí wípé o lóyún ṣùgbọ́n eléyìí tí ẹ ò jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ gbìyànjú kẹ́ ní agreement tó péye kó tó jẹ́ kí ọkùnrin gorí ẹ because tó bá ṣẹlẹ̀ ẹ̀yin obìnrin náà lè máa jẹ eléyìí tó jù nínú ìyà yẹn ṣùgbọ́n eléyìí tó ti dájú ni wípé kí ọkùnrin pàdé obìnrin kóbìnrin pàdé ọkùnrin kó sọ fún mi pé hello I want you to be my wife mo fẹ́ fẹ́ sílé ni mo dẹ̀ fẹ́ kó lóyún fún mi ìyẹn ló ti dájú ṣùgbọ́n méjì tó wà lókè yẹn tó bá jẹ́ pé coincident ọkùnrin tọkùnrin bá sọ pé kóbìnrin lọ ṣẹ́ ọkùnrin ló jẹ̀bi ọkùnrin whether ọkùnrin yẹn like or not ó gbọ́dọ̀ take care ọmọ yẹn ṣùgbọ́n tó bá yẹ pé oyún tipátipá obìnrin ló jẹ̀bi torí wọ́n ló fẹ́ foyún dé mọ́lẹ̀ ó dẹ̀ sọ fún ẹ pé òun fẹ́ oyún ó dẹ̀ ti bá ẹ sọ láti bẹ̀rẹ̀ ìwọ ló lọ yẹ àdéhùn so bí àwọn ọ̀rọ̀ yìí ṣe rí nìyẹn tó bá yẹ lóyún kóyún tó bá lóyún kóyún sára ni tó bá lóyún kóyún tó bá lóyún kóyún sára ni ọba àgbáyé sọ ilé tó fẹ́ sọ láàárọ̀ yìí ó kùn síkù so K1 the ultimate tó bá jẹ́ pé number 1 yìí ni ẹ padà lọ kẹ́ lọ tọ́jú ọmọ yín bẹ́ẹ̀ ni because ayé ò ní mú wa o ìdí ò dẹ̀ ní dè wá ire o àgbáyé lọ ìjì ajá.